Kí lorúkọ rẹ̀? Kí lorúkọ Olúwa? Ọlọ́run Mósè. Ọlọ́run Mósè o. Ìyanu, ìyanu. Kí lorúkọ Ọlọ́run? Kí lorúkọ Jésù? Kí lorúkọ rẹ̀? Ọlọ́run Mósè o. Inú mi dùn, ayọ̀ mi kún pẹ̀lú orúkọ Jésù ni mo fi ń kí wa káàbọ̀ sórí ètò wákàtí ìyanu lónìí. Ọlọ́run olùyanilẹ́nu yóò yà wá lẹ́nu ní orúkọ Jésù. Ètò wákàtí ìyanu ń wáyé láti iléeṣẹ́ Distinct Radio láti ìlú Dallas ní ìlú USA. Orúkọ mi ni Gideon Ojo. Mo kí wa káàbọ̀ sórí ètò wákàtí ìyanu lónìí. Ọlọ́run tó ń yani lẹ́nu yóò yà wá lẹ́nu, yóò sì gbọ́ àdúrà wa ní orúkọ Jésù. Gẹ́gẹ́ bí ìṣe wa, ẹ jẹ́ kí a fi ara wa sí abẹ́ ìṣọ́ Ọlọ́run, ká gbàdúrà sí Ọlọ́run, ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ká sì fi ètò wákàtí ìyanu yìí ká fi lé Ọlọ́run lọ́wọ́. Jẹ́ kí a tẹríba láti gbàdúrà ní orúkọ Jésù, ní agbára ìjẹ Jésù. Bàbá gbé yín ga, a yìn yín lógo, torí pé kò sí Ọlọ́run tó dàbí yín. Ẹ̀yin ni Ọlọ́run fún wa, ẹ̀yin ni bàbá fún wa. A gbé yín ga ní gbogbo ọ̀nà tí ẹ ti ń jẹ́wọ́ ara yín nínú ayé wa. Bàbá ẹ gbọpẹ́ wa o, Jésù ẹ gbà yín wa. A yìn yín lógo wípé ẹ tún dá wa sí láti jẹ́ alábàápín nínú ètò wákàtí ìyanu lónìí. Bàbá ẹ gbọpẹ́ wa, Jésù ẹ gbà yín wa. A yìn yín lógo fún ọwọ́ agbára yín nínú ayé wa, pé ẹ dá wa sí, ẹ̀yin ń pa wá mọ́, ẹ fún wa ní àlàáfíà pípé, àti àwa àti ẹbí wa à ń gbọ́ ìròyìn ayọ̀. Bàbá ẹ gbọpẹ́ wa, Jésù ẹ gbà yín wa. Àwa yìn yín lógo fún wákàtí ìyanu tí ẹ fún wa ní àǹfààní láti jẹ́ alábàápín nínú ètò náà. Bàbá ẹ gbọpẹ́ wa o, Jésù ẹ gbà yín wa. Gbẹ fún wa ní àǹfààní láti wà níwájú yín, láti gbé orúkọ yín ga, láti yin orúkọ yín, láti béèrè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín pé kí àwa kí ó béèrè, ẹ̀yin yóò sì fún wa. Bàbá àdúpẹ́ o, àwa fi ètò wákàtí ìyanu náà lé yín lọ́wọ́. Bàbá ẹ wá gbàkóso, agbára mímọ́ yín ẹ sọ̀kalẹ̀ sáàrin wa. Gbogbo ohun tá ó ṣe lénìí ẹ jẹ́ kó jẹ́ mímọ́ láti ọ̀dọ̀ yín wá. Ẹ gbàdúrà wa, ẹ dì wá mú ní orúkọ Jésù Kristi agbára wa. Àmín, àmín. Tó, a kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò wákàtí ìyanu. Fún àwọn tí ó ń gbọ́ fún ìgbà àkọ́kọ́, ètò wákàtí ìyanu jẹ́ ètò tí Ọlọ́run tìkálára rẹ̀ gbé kalẹ̀ láti máa gbé orúkọ rẹ̀ ga, láti jíhìn rere Jésù Kristi, àti láti máa súnmọ́ Ọlọ́run, pàápàá jùlọ láti kó ẹ̀bẹ̀ wa àti àdúrà wa wá sí iwájú rẹ̀, àti fún Ọlọ́run láti ṣe ìyanu nínú ayé wa. Bí a ṣe ń gbọ́ ètò náà, Ọlọ́run yóò dì wá mú, yóò wà pẹ̀lú wa, ọwọ́ agbára rẹ̀ yóò gbé ayé wa ró. Ètò wákàtí ìyanu ó máa ń wáyé ní gbogbo ọjọ́ sátidé ní òwúrọ̀ fún àwọn tó wà ní ìlú Amẹ́ríkà. Fún àwọn tó wà ní ìlú Nàìjíríà àti ní London, ó máa ń wáyé ní ìrọ̀lẹ́ ní ọjọ́ sátidé. Ní ọjọ́ sátidé ní àwọn tó wà ní ìlú Amẹ́ríkà ní Central Time, ó máa ń wáyé ní aago 10 ní òwúrọ̀ ọjọ́ sátidé. Fún àwọn tó wà ní Eastern Time, aago 11. Ní ọjọ́ sátidé kan náà ní ìrọ̀lẹ́ ní aago 4 ní Nigerian Time, London aago 4 ní Nigerian Time. Gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ fún wa, Distinct Radio jẹ́ internet radio tí a lè gbọ́ ní oríṣiríṣi ọ̀nà. Fún ètò wákàtí ìyanu, nígbà tí a bá gbọ́ ní ọjọ́ sátidé, a tún ní àǹfààní láti tún gbọ́. Àtúntẹ̀ rẹ̀ máa ń wáyé ní ọjọ́ Sunday ní dédé àkókò kan náà fún àwọn tó wà ní ìlú Amẹ́ríkà, ìyẹn ní Central Time ní ọjọ́ Sunday aago 10, Eastern Time aago 11. Fún àwọn tó wà ní Nàìjíríà àti ní London, tí a bá fẹ́ tún ètò wákàtí ìyanu gbọ́, ó máa ń wáyé ní aago 4 ní ọjọ́ Sunday. Nígbà tí a ò bá ní àǹfààní láti gbọ́ ní ọjọ́ Sátidé,
a ní àǹfààní láti gbọ́ ní ọjọ́ Sunday. Àwọn ọ̀nà tí a lè gbà láti gbọ́ ètò wákàtí ìyanu, a lè gbọ́ ètò wákàtí ìyanu àbí ètò tó ń lọ lórí Distinct Radio nípa tílo tẹlifóònù wa, bóyá tẹlifóònù ilé wa ni àbí tẹlifóònù alágbèéká wa. Nọ́mbà tí a ó tẹ̀ ò ní 857-232-0137. tí a bá ti tẹ nọ́mbà yìí ní àwọn àkókò tí a ti sọ fún wa, ètò wákàtí ìyanu ni a máa já sí ní orí DNC Radio. Nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí 857-232-0137. ọ̀nà mìíràn tí a tún fi lè gbọ́ ètò lórí Distinct Radio àbí ètò wákàtí ìyanu ó ní lílo íńtánẹ́ẹ̀tì wa, ìyẹn ẹ̀rọ ayárabíàṣá. Tí a bá fẹ́ lo íńtánẹ́ẹ̀tì, a ó tẹ www.distinctradio.com lẹ́ẹ̀kan sí www.distinctradio.com. Bákan náà ni a lè lo àwọn device wa láti gbọ́ ètò wákàtí ìyanu ní àwọn àkókò tí a ti sọ fún wa. Tí a bá fẹ́ lo àwọn device bíi iPad, bíi tablet àbí smartphone wa, a ó fi application sí a mọ̀ sí tune in application sí orí device wa. A ó wá DNC Radio. Tí a bá ti rí DNC Radio, a ó já sí ètò wákàtí ìyanu ní àwọn àkókò tí a ti sọ fún wa. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ kí a máa sọ fún àwọn ẹlòmíràn láti máa gbọ́ ètò wákàtí ìyanu. Ó jẹ́ àkókò láti súnmọ́ Ọlọ́run, láti gbàdúrà sí Ọlọ́run. Bákan náà, à ń fẹ́ onígbọ̀wọ́ fún ètò wákàtí ìyanu, ètò tí a fi ń jíǹrere Ọlọ́run ni. Torí náà kò sí ohun tí a ṣe fún Ọlọ́run tí Ọlọ́run kò ní san fún wa ní ọ̀nà tí ó dára. Torí náà àwa tí a bá fẹ́ jẹ́ onígbọ̀wọ́, owó kékeré òun ni wọ́n máa gbà lọ́wọ́ wa láti bá wa fi ṣe. Ẹ jẹ́ kí a ké sí arákùnrin KC Badru, àwọn ni olótú ètò. Nọ́mbà wọn ni 952-212-6527. lẹ́ẹ̀kan sí 952-212-6527. tí a bá fẹ́ jẹ́ onígbọ̀wọ́, a lè polówó ọjà ilé-iṣẹ́ wa, a lè kéde àwọn ohun tí a bá fẹ́ ṣe nínú ìjọ wa àbí ohunkóhun tí a bá fẹ́. Tí a bá fẹ́ polówó, a lè mú bóyá bí ìṣẹ́jú 5 nínú ètò wákàtí ìyanu. Tí a bá bá wọn dúnàdúrà, owó kékeré ni wọ́n máa gbà lọ́wọ́ wa. Bákan náà ni a lè pe nọ́mbà yìí tí a bá fẹ́ jẹ́ onígbọ̀wọ́ fún ètò wákàtí ìyanu 203-275-7120. Bákan náà ni à ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹnìkọ̀ọ̀kan tí wọ́n ń kọ̀wé sí wa, bí Ọlọ́run ṣe ń bùkún fún wọn, tí wọ́n ń ṣe ìjẹ́rìísí, tí wọ́n sì ń fún wa ní ìmọ̀ràn lórí ètò wákàtí ìyanu. Ọlọ́run yóò wà pẹ̀lú yín, yóò máa gbọ́ àdúrà yín. Bí ẹ ṣe ń kàn sí wa, Ọlọ́run yóò kàn sí yín, yóò sì bá yín gbé bùkátà yín. Oore ọ̀fẹ́ Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Lónìí yìí, ohun tí a máa gbéyẹ̀wò lórí ètò wákàtí ìyanu tí a ó gbéyẹ̀wò tí a ó sì gbàdúrà lé lórí ni odi Jẹ́ríkò wó nínú ayé mi. Odi Jẹ́ríkò. Odi Jẹ́ríkò òun ni ohun tí a ó máa sọ̀rọ̀ lé lórí. Odi Jẹ́ríkò ayé mi wó. A rí i pé nínú ayé a máa ń ní àwọn ìdíwọ́ tí kò jẹ́ kí a lè tẹ̀síwájú ìrìn àjò wa. A máa gbàdúrà sí Ọlọ́run lónìí pé kí Ọlọ́run àwọn odi bẹ́ẹ̀, àwọn wàhálà bẹ́ẹ̀, àwọn ìdènà bẹ́ẹ̀, kí Ọlọ́run kó máa wó lulẹ̀ nínú ayé wa. Gbogbo ohun tí ó jẹ́ kí a ní àlàáfíà, gbogbo ohun tí ó jẹ́ kí a dé ibi ire ayọ̀ wa, tí kò jẹ́ kí a rí ire ayọ̀ wa bọ̀, ohunkóhun tó jẹ́ Jẹ́ríkò nínú ayé wa, Ọlọ́run yóò máa wó lulẹ̀ lónìí bí a ṣe ń gbàdúrà. Ẹ jẹ́ kí a lọ sókè lọ́hùn náà. Nígbà tí a bá padà dé, a máa tẹ̀síwájú, a máa gbé Ọlọ́run ga, a máa yin Ọlọ́run lógo. You love this song? Back to the 60s. Ìwọ nìkan lógo yẹ. Ìwọ nìkan lógo
tó bá jayé o. You're the King of creation. Ìwọ nìkan lógo yẹ. Ìwọ nìkan lógo yẹ. Ìwọ nìkan lógo yẹ. Mighty Father, the King of creation. Ìwọ nìkan lógo yẹ. Ẹ bá mi kọrin. Distinct Furniture tó ti gbára mi wọ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí ń ta furniture àgbàlódé tó bóde òní mu tó sì lálòpẹ́ bíi sofas, sectionals, beds, dining set, Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ. Gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá furniture tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín ẹ má wulẹ̀ sòpò jìnnà. Distinct Furniture ní ẹ ká lọ. Online shopping wà ní Distinct Furniture. Ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net. àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́. ẹ pè Distinct Furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ̀sì darapọ̀ mọ́ gbòyè tí ń jàǹfààní furniture gbàlódé pẹ̀lú owó pọ́kú. lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ́rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct Furniture 952-212-6527. Distinct Furniture inú létò rẹwà lélẹ́dùmarè ń gbé. ẹ káàbọ̀ padà sórí ètò wákàtí ìyanu. Olúwa wó odi Jẹ́ríkò ayé mi lónìí ní orúkọ Jésù. Olúwa gbogbo odi Jẹ́ríkò ayé mi, bàbá máa bá mi wó palẹ̀ kí a tó máa gbàdúrà lórí odi Jẹ́ríkò ayé wa. Ẹ jẹ́ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àkókò ọpẹ́ ni a wà. Ẹ ká máa kọrin ọpẹ́ sí Ọlọ́run. Gbẹ́kẹ̀lé onígbàgbọ́ bí ìjànà tilẹ̀ pẹ́, síbẹ̀ ìwọ yóò ṣẹ́gun, Ọlọ́run jà fún ọ. Ṣàgbẹ́kẹ̀lé bọ́kùnkùn tilẹ̀ ṣú, ṣàgbẹ́kẹ̀lé ilẹ̀ fẹ́rẹ̀ mọ̀nà. Gbẹ́kẹ̀lé ewu máa ń bọ̀, ìdánwò wà nítòsí. Nínú gbogbo ewu ayé, òun yóò tọ́ ọkọ rẹ̀. Ṣàgbẹ́kẹ̀lé bọ́kùnkùn tilẹ̀ ṣú, ṣàgbẹ́kẹ̀lé ilẹ̀ fẹ́rẹ̀ mọ̀nà. Ohunkóhun tó jẹ́ ìdíwọ́ ayé wa, tó jẹ́ ogun Jẹ́ríkò ayé wa, tí a bá ti gbọ́kàn wa lé Ọlọ́run,
Ọlọ́run ṣetán láti bá wa wó lulẹ̀. Ọlọ́run yóò ṣe bẹ́ẹ̀ fún wa lónìí nínú ayé wa. Ohun tó ń dààmú ọkàn wa, wàhálà ayé wa, òkè ìṣòro ayé wa, gbòǹgbò ayé wa, ẹ̀ṣẹ̀ ayé wa, gbogbo tí ó jẹ́ kí adé ilẹ̀ ìlérí wa, Ọlọ́run yóò máa mú wọn kúrò tí a bá ti gbé ọkàn wa lé, tí a bá ti pa ọkàn wa papọ̀ sí ọ̀dọ̀ Ọlọ́run. Ààrẹ mú wọn ọkàn rẹ pàrúurú, sọ fún Jésù, sọ fún Jésù, ìbànújẹ́ dípò ayọ̀ fún ọ. Sọ fún Jésù nìkan, sọ fún Jésù, sọ fún Jésù, òun lọ̀rẹ́ tí yóò mọ̀, kò tún ṣọ̀rẹ́ àti iye kan bí rẹ̀. Sọ fún Jésù nìkan. Jésù nìkan la lè sọ fún gbogbo òkè ìṣòro ayé wa, ohun tó ń dí wa lọ́wọ́, ohun tó jẹ́ ọgbẹ́ ọkàn wa, tí kò jẹ́ kí a rí ire ayọ̀ wa, tí kò jẹ́ kí a ní àlàáfíà. Àfi tí a bá sọ fún Ọlọ́run, àti tí a bá sọ fún Jésù, òun nìkan ni ọba tó lè bá wa ṣe. Torí náà jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ká máa yìn ín lógo, ká máa gbé e ga fún gbogbo tó ń ṣe nínú ayé wa. Gẹ́gẹ́ bí a ṣe sọ fún wa, orí ọ̀rọ̀ wa lónìí òun ni wó odi Jẹ́ríkò ayé wa, wó odi Jẹ́ríkò ayé wa. Tí a bá fẹ́ kí Ọlọ́run kó wó odi Jẹ́ríkò ayé wa, a ní láti máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀, a ní láti máa yìn ín lógo. Ọpẹ́ àti orin ìyìn òun ni àwọn ọmọ Ísírẹ́lì lò, ni wọ́n fi yí odi, ni Ọlọ́run lò láti fi wó odi Jẹ́ríkò palẹ̀ fún wọn láti wọ ilẹ̀ ìlérí wa. Torí náà lónìí àwa náà yóò máa dúpẹ́, a máa yìn Ọlọ́run lógo, a máa gbé Ọlọ́run ga. Ìwé orin Dáfídì, ìwé Kólósè orí 3 ẹsẹ̀ 16, ó ní ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi máa gbé inú yín lé ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo, kí ẹ máa kọ́, kí ẹ sì máa gba ara yín ní ìyànjú nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa fi oore ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí Olúwa. Ọlọ́run retí ká máa dúpẹ́ lọ́wọ́ òun, ká máa gbé òun ga, ká máa yìn lógo. Lónìí àwọn máa ṣe bẹ́ẹ̀ lónìí, ká máa gbé Ọlọ́run ga, ká máa gbé e ga fún ọwọ́ ìyanu rẹ̀ nínú ayé wa. Ta la bá fi ọ́ fún, ta ló lè bá ọ dọ́gba? Ta la bá fi ọ́ wé, ta ló lè bá ọ dọ́gba? Ọlọ́run tó jọ Ọlọ́run lọ, ta la bá fi ọ́ wé? Ta la bá fi ọ́ wé, ta ló lè bá ọ dọ́gba? Ta la bá fi ọ́ wé, ta ló lè bá ọ dọ́gba? Ọlọ́run tó jọ Ọlọ́run lọ, ta la bá fi ọ́ wé? Ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ká máa gbé e ga fún wíwà láàyè wa, dídá wa sí, yíyọ wá nínú ewu gbogbo. Ọ̀tá kò fẹ́ ká ní ìlọsíwájú, èṣù ó ń dènà ọ̀nà wa ní gbogbo ọ̀nà, ṣùgbọ́n Ọlọ́run ń yọ wá, Ọlọ́run ń gbé wa lékè. Torí náà jẹ́ ká máa fi ìyìn fún, ẹ máa fi ògo fún Ọlọ́run, ẹ máa gbé e ga. Ìwé orin Dáfídì 89 ẹsẹ̀ 1, ó ní èmi ó máa kọrin àánú sí Olúwa. Ẹ jẹ́ ká kọrin àánú sí Ọlọ́run, ẹ jẹ́ ká gbé Ọlọ́run ga, ẹ jẹ́ ká gbé Ọlọ́run ga fún àánú rẹ̀ lórí wa. Àánú Ọlọ́run àti ọwọ́ agbára Ọlọ́run, òun ló dá wa sí títí di àkókò yìí. Torí náà ìyìn àti ọpẹ́ ó yẹ fún orúkọ rẹ̀. Ẹ jẹ́ ká gbé Ọlọ́run ga fún gbogbo ìbùkún ìta ń rí gbà. Ọlọ́run ń fi oríṣiríṣi ìbùkún fún wa, ìta ń rí gbà, ìbùkún àlàáfíà, ìbùkún atẹ́gùn tá ò sanwó fún, ìbùkún oríṣiríṣi. Ó fún wa ní ọgbọ́n, ó fún wa ní ojú a fi ń ríran, ó fún wa ní etí a fi ń gbọ́ràn, ẹ̀yà ara wa pé. Ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹ jẹ́ ká máa gbé e ga fún gbogbo ìrìn àjò wa. À ń wọlé láyọ̀, à ń jáde láyọ̀, Ọlọ́run ń wà pẹ̀lú wa, ó fi àlàáfíà pípé rẹ̀ ń bá wa gbé.
à ń gbọ́ ìròyìn ayọ̀ láti òkèèrè, láti ìtòsí. Ẹ jẹ́ ká máa gbé Ọlọ́run ga, ẹ jẹ́ ká máa gbé Ọlọ́run ga. Kò sí ọpẹ́ tí a lè fún Ọlọ́run tí ó pọ̀ àpọ̀jù. Ẹ jẹ́ ká gbé Ọlọ́run ga, ká kọrin hallelujah sí. Hallelujah mẹ́ta ò tó rárá, hallelujah mẹ́ta ò papọ̀ jù. Oore tí bàbá ṣe nínú ayé mi, hallelujah méje ò papọ̀ jù. Hallelujah mẹ́ta ò tó rárá, hallelujah méje ò papọ̀ jù. Oore tí bàbá ṣe nínú ayé mi, hallelujah méje ò papọ̀ jù. Ẹ fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa, torí àánú rẹ̀ dúró láéláé. Ẹ fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa, torí àánú rẹ̀ dúró láéláé. Ẹ fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa, torí àánú rẹ̀ dúró láéláé. Ẹ fi ọpẹ́ fún Olúwa àwọn olúwa, torí àánú rẹ̀ dúró láéláé. Àánú Ọlọ́run ó dúró láéláé. Àánú rẹ̀ òun ló gbé wa dúró. Ọwọ́ agbára Ọlọ́run kò dúró nínú ayé wa. Ọlọ́run ń ṣiṣẹ́ nínú ayé wa ní gbogbo ìṣẹ́jú. Tó náà jẹ́ ká máa gbé Ọlọ́run ga, ẹ ká máa yìn lógo fún gbogbo oore rẹ̀. Ẹ jẹ́ kí a dúpẹ́, ká yìn lógo, ká gbé e ga. Bàbá ẹ ṣé ẹ kú ìtọ́jú mi, Jésù ẹ ṣé ẹ kú ìtọ́jú mi. Ìbá má ṣe pé mo ní Jésù ní bàbá, ìbá má ṣe pé mo ní Jésù ní bàbá o, ogun ayé ìbá borí mi. Ọwọ́ agbára Ọlọ́run òun ló ń dá wa dúró, òun ló ń gbé wa ró, òun ló ń fún wa ní àlàáfíà pípé, òun ló ń gbé wa ró, àti àwa àti àwọn ọmọ wa àti ìdílé wa nítòsí lókèèrè. Ẹ jẹ́ ká máa gbé e ga. Ọlọ́run fún wa ní àlàáfíà pípé. Àwọn kan wà ní ilé ìwòsàn, àwọn kan wà ní ibi tí wọn ò fẹ́, ẹlòmíràn wà nílé túbú, a ò fi yọ̀ wọ́n, ṣùgbọ́n a fi ń gbé orúkọ Ọlọ́run ga ni, tó jẹ́ kí àwa wà níbi tí a fẹ́, a sì ní àlàáfíà pípé. Ẹ ká máa gbé e ga, ẹ ká máa yìn lógo. Ó máa ṣe ó Ọlọ́run ayọ̀, ó máa ṣe ó Ọlọ́run ayọ̀, tó fọ̀nà àdúrà hàn mí, tó dá mi lọ́lá. Ó máa ṣe ó Ọlọ́run ayọ̀, ó máa ṣe ó Ọlọ́run ayọ̀, tó fọ̀nà àdúrà hàn mí, tó dá mi lọ́lá. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ká gbé e ga, ká yìn lógo fún gbogbo tó ṣe, torí ọba tí ọpẹ́ yẹ ni. A dúpẹ́ lọ́wọ́ rẹ̀, a yìn lógo fún gbogbo tẹ́ ń ṣe nínú ayé wa. Ẹ gbé e ga, ẹ yìn lógo. Ọba alágbára ni, ìyìn àti ọpẹ́ yẹ. Ẹ ká gbé e ga, ẹ ká máa yìn lógo. Ọpẹ́ mi Olúwa, òṣùbà rẹ̀ máa ré, sára rẹ̀ náà rè, bó ti ń ṣe pẹ̀lú mi ni kò máa ṣe. Ọlọ́run sì ń ṣe bákan náà pẹ̀lú nínú ayé wa. Ẹ ká gbé e ga, ká yìn lógo, ìyìn àti ògo fún orúkọ rẹ̀. Ẹ ká máa mú ọpẹ́ wa wá sí ìparí, ká máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ bó ti ṣeun, bóun nìkan ló lè ṣe. A dúpẹ́ pé ó ti gbọ́, a dúpẹ́ pé ẹ ti ṣe, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ayé tàwa yàtọ̀.
tuntun jòjòló tíbi tọmọ ní ọkọ̀ wọ́ọ̀rìn bọ̀ wáyé akẹ́yìndé ọmọ alábàárìn ọmọ ibi ṣá lórúkọ rẹ̀ ń jẹ́ ibi àti rí bí lẹ̀dá ò lè sọ ìgbà ibi dẹ́kun ẹ̀dá ọmọ láyé èyí wá ṣàrídájú o pé ẹ̀dá ti wáyé pẹ̀lú ògùn náà àṣẹ̀dá fẹ́dá ọkọ̀ tó dábì wọlé tó ń ṣe àgbélébùú onígun mẹ́rin àti wá sílé ayé àtọ́lẹ̀ yọ àwòsùn àfikà sílẹ̀ bá ti wáyé pẹ̀lú ibi bẹ́ẹ̀ la wáyé pẹ̀lú àyànmọ́ àpótí ògo ó bá wa wáyé kọ́kọ́rọ́ tí ó ṣí ó ń bẹ nínú àdánwò bí a bá síbi a kì í sin ògo ògo ń farasin sáyé ẹ̀dá gbogbo ká tó lè yọ a ó ṣẹ́gun náà kọ́kọ́rọ́ ògo àìrí ni a gbọ́dọ̀ wá. a ó ti ṣe wá àdàfi ká wà ó ká tó lè ṣe àwọn tí ó ìlú oníkálukú ló yàn mo yàn lọ́kọ̀ọ̀tọ̀ mo yàn tèmi ó yàn tìyẹ. ẹ̀dá tó wá sílé ayé tó wá sáyé àtọ́lẹ̀ yọ sábàbí ni àgbélébù jẹ́ a máa dá sílẹ̀ fáwọn tó bá lè gbé ẹlẹ́jọ́ ẹwẹ́ kì í lè gbé àgbélébù wọn a máa gbogbo ayé wọn rojọ́ bí ọ̀rẹ́ lásìkò bá ń kọjá lọ wọn ò ní fura Jóòbù kojú ìdánwò láyé kàkà kó fẹjọ́ sẹ́ Ọlọ́run ó gbé àgbélébù rẹ̀ láì wẹ̀yìn ìgbà tí ṣòro tán ẹ wá wo ara ńlá tọ́lọ́run fi dá. àgbélébù àwa ẹ̀dá tó dá tó wá sílé ẹ̀yà gbà kámúkámú ìgbélé ọ̀sùn ayé rẹ̀ làwà. aláìníbi rè ṣàgbélébù dẹrù wọ́n sọ̀gùn ìgbà díẹ̀ dọ́ba wọ́n wá forí balẹ̀ fún ìṣòro bá sì jọba láyé ẹ̀dá tán ó lè ṣe bẹ́ẹ̀ pé ní ránṣẹ́ dọ́ọ̀dọ̀ ògo irú wọn kì í lè rore mọ́ra wọn kódà wọn á tún sọ ọ́ dẹ̀bi Ọlọ́run wọn a máa wá bí góńgó orígun àdániwáyé tí wọ́n fọwọ́ gún ìka akúnnú wọn ò ní lè bonire yọ ìṣe wọ̀nyí. Distinct Furniture tó ti gbára mi wọ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí ń ta fọ́nítọ̀ gbàlódé tó bóde òní mu tó sì lálòpẹ́ bíi sofas sectionals beds dining set Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá fọ́nítọ̀ tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín ẹ má wulẹ̀ sòpò jìnnà Distinct Furniture ní ẹ ká lọ online shopping wà ní Distinct Furniture ẹ lọ sí wẹ́bsáìtì wọn www
www.ufUSA.net. àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́. ẹ pè Distinct Furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ̀sì darapọ̀ mọ́ gbòyè tí ń jàǹfààní furniture gbàlódé pẹ̀lú owó pọ́ọ́kú. lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ́rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct Furniture 952-212-6527. Distinct Furniture, inú létò rẹwà lélẹ́dùmarè ń gbé. Wó odi Jẹ́ríkò ayé mi, Olúwa Ọlọ́run, wó gbogbo odi Jẹ́ríkò ayé mi. Àdúrà mi ni pé Ọlọ́run yóò wó odi Jẹ́ríkò ayé wa. Ọ̀pọ̀ ìgbà òní èṣù máa ń gbé àwọn ìṣòro wá sínú ayé wa tí kò sì ń jẹ́ kí a rí oore tí Ọlọ́run fẹ́ fi fún wa gbà. A ó máa wo oore náà lọ́ọ̀kan, ṣùgbọ́n nígbà mìíràn èṣù á gbé ìṣòro wá, á gbé àwọn òkè ńlá wá síwájú wa tí a ó ní àǹfààní láti máa rí àwọn ohun tí Ọlọ́run fẹ́ fi fún wa, ṣùgbọ́n èṣù yóò dí wa lọ́wọ́ láti rí ìgbà, yóò gbé àwọn odi Jẹ́ríkò wá sínú ayé. Àdúrà mi ni pé Ọlọ́run yóò wó gbogbo odi Jẹ́ríkò ayé wa tí èṣù gbé wá, ire ayé wa yóò sì tẹ̀ wá lọ́wọ́ ní orúkọ Jésù. A rí pé àwọn ọmọ Ísírẹ́lì, Ọlọ́run ti wà pẹ̀lú wọn ní aginjù fún 40 ọdún. Ọlọ́run sì ti ṣe ìlérí fún wọn pé òun yóò mú wọn dé ilẹ̀ ìlérí, ilẹ̀ tí ó ń ṣàn fún oyin àti fún wàrà. Ọlọ́run ti ṣèlérí rẹ̀ fún wọn. Níbi tí àwọn ọmọ Ísírẹ́lì dé ní àkókò náà, wọ́n ti ń wo ilẹ̀ ìlérí wọn lọ́ọ̀kan, ṣùgbọ́n ìlú Jẹ́ríkò ó jẹ́ ìdíwọ́ fún wọn, torí pé ìlú tí ó ní odi ńlá ni. Fún àwọn ọmọ Ísírẹ́lì láti dé ilẹ̀ ìlérí wọn, wọ́n ní láti bi ìlú Jẹ́ríkò wó. Báwo ni eléyìí yóò ṣeé ṣe? A rí pé ìdíwọ́ ńlá ó ní ìlú Jẹ́ríkò ni ó jẹ́ fún àwọn ọmọ Ísírẹ́lì. Ṣùgbọ́n nípa ọwọ́ agbára Ọlọ́run tí ó jẹ́ Ọlọ́run ìyanu, ó ṣe ìyanu fún àwọn ọmọ Ísírẹ́lì. Ọlọ́run yà wọ́n lẹ́nu pẹ̀lú bí odi Jẹ́ríkò bí ó ṣe lágbára tó. Ọlọ́run ṣe ìyanu rẹ̀, ó sì wó odi náà fún àwọn ọmọ Ísírẹ́lì. Àdúrà mi sí ọ lónìí ni pé gbogbo odi tó ń dí ọ lọ́wọ́, odi tí ò jẹ́ kí o rí ire ayé rẹ gbà, tí kò jẹ́ kí o débi ayọ̀ rẹ, Ọlọ́run yóò bì wó lónìí ní orúkọ Jésù. Wó odi ayé mi lónìí ní orúkọ Jésù. A rí pé ìtàn odi Jẹ́ríkò ó jẹ́ ìtàn tí Ọlọ́run tún fi ọwọ́ agbára rẹ̀ hàn nínú ayé àwọn ọmọ Ísírẹ́lì. Tí a bá ka ìtàn nínú ìwé Joshua orí 6, a ó rí bí Ọlọ́run ṣe lo ọwọ́ agbára rẹ̀ láti bi ìlú odi Jẹ́ríkò wó. Àwọn ẹ̀kọ́ tí a rí kọ́ nínú ìyanu Ọlọ́run yìí, a rí pé ọwọ́ agbára Ọlọ́run ó wà bákan náà títí di àkókò yìí. Ọlọ́run lánàá, Ọlọ́run lónìí, Ọlọ́run títí ayérayé. Ọwọ́ agbára Ọlọ́run kò yí padà. A rí pé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n ṣẹ̀ṣẹ̀ kọjá odò Jọ́dánì láti lọ sí ilẹ̀ Kénáánì, ilẹ̀ tí Ọlọ́run ti ṣe ìlérí fún wọn, ilẹ̀ tó ń ṣàn fún wàrà àti fún oyin. Lẹ́yìn tí wọ́n ti lò 40 ọdún nínú aginjù, ìṣòro tí wọ́n ní ni láti gba ìlú Jẹ́ríkò kọjá. Báwo ni wọ́n ṣe fẹ́ gba ìlú Jẹ́ríkò kọjá? Bẹ́ẹ̀ náà ni ìwọ náà ní ìṣòro náà lónìí. Ò ń wo ire ayé rẹ lọ́ọ̀kan, ṣùgbọ́n o ní láti gba ìlú Jẹ́ríkò kọjá. Báwo ló ṣe fẹ́ gba ìlú Jẹ́ríkò kọjá? O láti gbàdúrà sí Ọlọ́run, o láti gbọ́ ọkàn rẹ lé Ọlọ́run, o láti gbé ayé rẹ lé Ọlọ́run lọ́wọ́, o láti kọ orin ìyìn sí Ọlọ́run. A rí pé àwọn ọmọ Ísírẹ́lì, Ọlọ́run fún wọn ní ìmọ̀ràn, Ọlọ́run fún wọn ní ọ̀nà tí wọ́n yóò gbà, wọ́n sì tẹ̀lé ọ̀nà tí Ọlọ́run sọ fún wọn, wọ́n gbọ́rọ̀ sí Ọlọ́run lẹ́nu. Ọlọ́run ti ṣe ìlérí ohun rere fún ìwọ náà, ṣùgbọ́n o ní láti gba ìlú Jẹ́ríkò kọjá kí oore rẹ tó lè bọ̀ ọ́ lọ́wọ́. Àdúrà mi ni pé Ọlọ́run yóò mú ọ là já,
yóò mú ọ wó odi Jẹ́ríkò, ó sì dé ilẹ̀ ìlérí rẹ ní orúkọ Jésù. A rí pé tí a bá ka ìyanu yìí nínú ìwé Joshua orí 6, ká bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kínní. Ìwé Joshua orí 6 ó kà báyìí: ǹjẹ́ a há Jẹ́ríkò mọ́ gágá nítorí àwọn ọmọ Ísírẹ́lì, ẹnikẹ́ni kò jáde, ẹnikẹ́ni kò sì wọlé. Àdúrà mi sí ọ lónìí ni pé Ọlọ́run yóò há gbogbo àwọn ọ̀tá rẹ, yóò há wọn mọ́ gágá ní orúkọ Jésù. Gbogbo àwọn ọ̀tá tí wọ́n ń dènà oore rẹ, tí wọ́n jẹ́ wàhálà nínú ayé wa rẹ, Ọlọ́run yóò ká wọn lọ́wọ́ sókè, yóò há wọn mọ́ gágá. Ẹsẹ̀ kejì, Olúwa sì wí fún Joshua pé, wò ó, mo ti fi Jẹ́ríkò lé ọ lọ́wọ́, àti ọba rẹ̀ àti àwọn alágbára akọni. Ọlọ́run yóò fi gbogbo àwọn ọ̀tá rẹ̀ lé ọ lọ́wọ́. Bí wọ́n ṣe lè hùn kí wọ́n lágbára tó, Ọlọ́run yóò mú ẹ borí ní orúkọ Jésù. Ẹsẹ̀ kẹta, ẹ̀yin ó sì ká ìlú náà mọ́, gbogbo ẹ̀yin ológun, ẹ̀yin ó sì yí ìlú náà ká lẹ́ẹ̀kan. Báyìí ni ìwọ yóò ṣe ní ìjọ 6. A rí pé ohun tí Ọlọ́run ní kí àwọn Ísírẹ́lì kí wọ́n ṣe ni Ọlọ́run kí wọ́n yí ìlú náà ká, kí wọ́n sì máa kọrin ìyìn pẹ̀lú fèrè fún ọjọ́ 6. Ní ọjọ́ keje ìyanu Ọlọ́run sì ṣẹlẹ̀. Ẹ jẹ́ kí a tètè lọ sí ẹsẹ̀ 14. Ní ọjọ́ kejì wọ́n yí ìlú náà ká lẹ́ẹ̀kan, wọ́n sì padà sí ibùdó. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe ní ìjọ 6. A rí pé àwọn Ísírẹ́lì wọ́n gbọ́rọ̀ sí Ọlọ́run. Tí a bá fẹ́ kí odi Jẹ́ríkò ayé wa kó wó, a ní láti gbọ́rọ̀ sí Ọlọ́run. Ohun tí Ọlọ́run bá ní kí a ṣe nínú ìwé mímọ́, a ní láti tẹ̀lé, a ní láti ṣe. Nípa gbígbọ́rọ̀ sí Ọlọ́run, òun ni odi ayé wa ni ó fi lè wó. Ẹsẹ̀ 15, ó sì ṣe ní ìjọ keje, wọ́n dìde ní kùtùkùtù lé àfẹ̀yìnmọ́júmọ́, wọ́n sì yí ìlú náà ká gẹ́gẹ́ bí ti ìṣáájú lẹ́ẹ̀méje. Lé ọjọ́ náà kan ṣoṣo ni wọ́n yí ìlú náà ká lẹ́ẹ̀méje. Ó sì ṣe ní ìgbà keje, nígbà tí àwọn àlùfáà fọ́n ìpè, ní Joshua wí fún àwọn ènìyàn pé, ẹ hó, nítorí tí Olúwa ti fún yín ní ìlú náà. Ìlú náà yóò sì jẹ́ ìyàsọ́tọ̀ sí Olúwa. Ẹ jẹ́ kí a tètè lọ sí ẹsẹ̀ ogún. Ìwé Joshua orí 6 ẹsẹ̀ 20. Bẹ́ẹ̀ lé àwọn ènìyàn náà hó nígbà tí àwọn àlùfáà fọ́n ìpè. Ó sì ṣe nígbà tí àwọn ènìyàn náà gbọ́ ìró ìpè tí àwọn ènìyàn sì hó, odi náà wó lulẹ̀ bẹ́ẹ̀ lé àwọn ènìyàn wọ inú ìlú náà lọ, olúkúlùkù tààrà níwájú rẹ̀. Wọ́n sì kó ìlú náà. Ó kó àwọn ọ̀tá rẹ̀ ní orúkọ Jésù. A rí pé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n tẹ̀lé ìmọ̀ràn tí Ọlọ́run fún wọn. Wọ́n gbọ́rọ̀ sí Ọlọ́run. A rí pé wọ́n ń kọrin ìyìn sí Ọlọ́run, wọ́n hó ìhó ayọ̀ sí Ọlọ́run. Ní ọjọ́ keje, Ọlọ́run sì fi ọwọ́ agbára rẹ̀ jẹ́ kí odi Jẹ́ríkò kí ó wó. Àdúrà mi sí ọ lónìí ni pé gbogbo odi Jẹ́ríkò ayé rẹ yóò wó. Ìyanu Ọlọ́run yóò sì ṣẹlẹ̀ nínú ayé rẹ. A rí pé Ọlọ́run ti kálá rẹ̀, òun ló fún wọn ní ọ̀nà àbáyọ. Torí náà ohun tó lè jẹ́ ìṣòro ayé wa, tó lè jẹ́ ìdènà ayé wa, òkè tó lè hùn kó wà nínú ayé wa, a ní láti gbàdúrà sí Ọlọ́run, a ní láti gbé ọkàn wa lé Ọlọ́run, kí Ọlọ́run kó lè fún wọn ní ọ̀nà àbáyọ. Ọ̀nà àbáyọ tí Ọlọ́run fún àwọn ọmọ Ísírẹ́lì láti wó odi Jẹ́ríkò, òun láti dúpẹ́ lọ́wọ́ rẹ̀, láti yìn lógo, láti hó ìhó ayọ̀ sí. Wọ́n sì ń dúpẹ́. Torí náà ní gbogbo ìgbà ìwọ náà ló lè lo irú ohun tí àwọn ọmọ Ísírẹ́lì lò yìí. Máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, máa gbé e ga, máa kọrin yìí sí. Ní ọ̀pọ̀ ìgbà àwa gẹ́gẹ́ bí onígbàgbọ́, a máa ń kọjú sí àdúrà nìkan. Ọlọ́run ń fẹ́ ọpẹ́ wa, ó ń fẹ́ ká yìn òun lógo, ó ń fẹ́ ká gbé òun ga. Ṣe àdúrà nígbà tí a bá gbàdúrà nígbà mìíràn tí a ò bá rí èsì àdúrà tí a gbà, ẹ jẹ́ ká ronú pé ọ̀nà mìíràn wo la tún lè gbà. Ọlọ́run ń fẹ́ ká gbé òun ga. Àwọn ọmọ Ísírẹ́lì wọ́n gbé Ọlọ́run ga, wọ́n ń kọrin ìyìn, wọ́n ń yí odi Jẹ́ríkò
wọ́n ń yí pẹ̀lú ọpẹ́, pẹ̀lú ariwo ọpẹ́ àti ìyìn fún ọjọ́ méje. Ní ọjọ́ keje wọ́n yí odi Jẹ́ríkò, wọ́n yí ká fún ìgbà méje pẹ̀lú ariwo. Ìyanu ti ṣẹlẹ̀. Bí o ṣe ń gbé Ọlọ́run ga lónìí, bí o ṣe ń yin orúkọ Ọlọ́run, ìyanu yóò ṣẹlẹ̀ nínú ayé rẹ. Gbogbo odi Jẹ́ríkò ayé rẹ Ọlọ́run yóò wó lulẹ̀. A rí pé ó dára láti máa tẹ̀lé ìmọ̀ràn Ọlọ́run, láti máa gbọ́ràn sí Ọlọ́run. Bí a ṣe ń ṣe bẹ́ẹ̀, Ọlọ́run yóò dáhùn sí ìṣòro ayé wa. A rí pé tí a bá dojúkọ ogun àbí wàhálà, ẹ jẹ́ ká fi sọ́kàn yìí pé ohun tí àwọn Ísírẹ́lì ṣe, wọ́n gbàdúrà sí Ọlọ́run, wọ́n gbọ́ràn sí Ọlọ́run, wọ́n yin Ọlọ́run lógo, wọ́n kọrin ìyìn sí Ọlọ́run, Ọlọ́run sì gbọ́ àdúrà wọn. A rí pé tí a bá wo ìwé Àìsáyà orí 55 ẹsẹ̀ 8 àti ẹsẹ̀ 9, nítorí èrò mi kì í ṣe èrò yín, bẹ́ẹ̀ ni ọ̀nà yín kì í ṣe ọ̀nà mi, ni Olúwa wí. Nínú orí 9 ẹsẹ̀ 9, nítorí bí ohun tí ó ga ju ayé lọ, bẹ́ẹ̀ ni ọ̀nà mi ga ju ọ̀nà yín lọ, èrò tèmi ju èrò yín lọ. A rí pé gẹ́gẹ́ bí èrò ènìyàn, a máa rí pé nígbà tí Ọlọ́run fún àwọn ọmọ Ísírẹ́lì ní ìmọ̀ràn wípé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní yí odi Jẹ́ríkò kán máa yí ipò fún ọjọ́ méje, a máa rí pé báwo lélẹ́yìí ṣe lè rí. Ṣùgbọ́n ọgbọ́n Ọlọ́run, òye Ọlọ́run àti èrò ti Ọlọ́run ó yàtọ̀ sí èrò ti ènìyàn. Torí náà ẹ má yẹ kí a ro èrò tiwa nígbà tí a bá wà nínú ìṣòro. Torí pé agbára Ọlọ́run kò ní àfiwé, agbára rẹ̀ kọjá òye wa. Ìgbàgbọ́ ni a nílò. A rí pé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n ní ìgbàgbọ́ gẹ́gẹ́ bí Ọlọ́run ti fún wọn ní ọ̀nà tí wọ́n yóò gbà. Wọ́n ní ìgbàgbọ́. Ohunkóhun tí a bá ń ṣe, a nílò ìgbàgbọ́. A ò gbọ́dọ̀ wò pé kí ni Ọlọ́run ní ká ṣe ká tún máa yí rẹ̀ wò. Nípa ìgbàgbọ́ òun ni a fi lè borí ogun. A rí pé nípa ìgbàgbọ́ òun ni odi Jẹ́ríkò ni ó ṣe wó lulẹ̀. Ìgbàgbọ́ ni ó lè gbà wá là. Torí náà jẹ́ kí a ní ìgbàgbọ́ ká sì ṣe ìgbọ́ràn sí Ọlọ́run. Ọlọ́run yóò wo gbogbo ogun Jẹ́ríkò ayé wa, gbogbo ohun tó ń dí wa lọ́wọ́ tí kò jẹ́ ká débi ayọ̀ wa. Ọlọ́run yóò bá wa mú kúrò ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. tó bá ti yá òun ó pè ọ́ o. ó wá bá mi jó o, ó wá bá mi yọ̀. oore tí bàbá ṣe fún mi. màrèké ọlọ́run bàbá mo dúpẹ́. bẹ́ẹ̀ ni o ọlọ́run bàbá mo dúpẹ́. bí a bá ṣe ní lóore ọpẹ́ làádú. ọlọ́run bàbá mo dúpẹ́ o. Ẹlẹ́dùmarè ọba mímọ́ kìnìún ẹ̀yà Júdà mo rá bàbà níwájú bàbá àgbà ọba mímọ́ tó ń gbèbí mímọ́ tó ń ṣòun mímọ́ alágbára gíga ò mo dúpẹ́ o kábíyèsí ọba mímọ́ arèbè rábátá rabaribítí o. kò lè tó yẹ owó ṣe kò lè tó yẹ. bó bá ti yá àwọn pè ọ́ o. kó wá bá mi jó o kó wá bá mi yọ̀. oore tí bàbá ṣe láyé mi. màrèǹkè. oore tí bàbá ṣe fún mi. màrèǹkè. ọlọ́run bàbá mo dúpẹ́. ọlọ́run bàbá mo dúpẹ́. bí a bá ṣe ní.
fẹ̀gbẹ́yìn bàbá. Gómìnà. Bí mo ṣe ń fi ìyìn orúkọ bàbá. Gómìnà. Orúkọ Jésù ló mórí mi wújọ. Gómìnà. Oore tí bàbá ṣe kò ṣe bá mọ́ra. Gómìnà. Bí mo ṣe ń fẹ̀gbẹ́yìn bàbá. Gómìnà. Bí mo ṣe ń fi ìyìn orúkọ bàbá. Gómìnà. Orúkọ Jésù ló mórí mi wújọ. Gómìnà. Oore tí bàbá ṣe kò ṣe bá mọ́ra. Ẹni tó ti kú kò lè kọrin kò lè jó mọ́. Kì í ṣe pé ṣe la fi ọ̀wọ́n ṣe la wá ń ṣọpẹ́. Àwa dúpẹ́ bàbá oore ẹ̀mí mímọ́ tí a ní. Bàbá ó má jẹ́ kíkú kó pa wá o. Dòrè mi fa sọ aláyé ni ó máa yìn ọ́ o bàbá. Aláyé ni ó máa yìn ọ́ o ọmọ. Ẹni tó ti kú kó lè yìn ọ́. Aláyé ni ó máa yìn ọ́ bàbá. Ẹni tó ti kú kó lè yìn ọ́. Aláyé ni ó máa yìn ọ́ bàbá. Aláyé ni ó máa yìn ọ́ bàbá. Aláyé ni ó máa yìn ọ́ ọmọ. Ẹni tó ti kú kó lè yìn ọ́. Aláyé ni ó máa yìn ọ́ bàbá. Ẹni tó ti kú kó lè yìn ọ́. Aláyé ni ó máa yìn ọ́ bàbá. Tó bá òun wẹ́ gbó. Tó bá òun wẹ́ o kò bá wa yọ̀. Tó bá òun wẹ́ sẹ́. Tó bá òun wẹ́ o kò bá wa jó. Bó lè jó bó lè jó. Bó lè jó kò ṣá máa mì lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. Bó lè jó kò ṣá máa mì fẹ́rẹ́fẹ́rẹ́. Àtẹ́wọ́ máa ro. Àtẹ́wọ́ máa ro. Àtẹ́wọ́ máa ro yáyá. Sọ fàṣọ sọ 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 dòrè mi fàṣọ. Aláyé ni ó máa yìn ọ́ bàbá. Aláyé ni ó máa yìn ọ́ ọmọ. Ẹni tó ti kú kó lè yìn ọ́. Aláyé ni ó máa yìn ọ́ bàbá. Ẹni tó ti kú kó lè yìn ọ́. Aláyé ni ó máa yìn ọ́ ọmọ. Aláyé ni ó máa yìn ọ́ bàbá. Aláyé ni ó máa yìn ọ́ ọmọ. Ẹni tó ti kú kó lè yìn ọ́. Aláyé ni ó máa yìn ọ́ bàbá. Ẹni tó ti kú kó lè yìn ọ́. Aláyé ni ó máa yìn ọ́ bàbá. Gómìnà. 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 Ọlọ́run mímọ́ mo wá dúpẹ́. Gómìnà. Distinct Furniture tó ti gbára mi wọ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí ń ta fọ́nítọ̀ àgbàlódé tó bóde òní mu tó sì lálòpẹ́ bíi sofas, sectionals, beds, dining set, Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ. Gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá fọ́nítọ̀ tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín ẹ má wulẹ̀ sòpò jìnnà. Distinct Furniture ní ẹ ká lọ online shopping wà ní Distinct Furniture ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net. àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́. ẹ pè Distinct Furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ̀sì darapọ̀ mọ́ gbòyè tí ń jàǹfààní fọ́nítọ̀ àgbàlódé pẹ̀lú owó pọ́kú. lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ̀rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct Furniture 952-212-6527. Distinct Furniture inú létò rẹwà lélẹ́dùmarè ń gbé. Olúwa wo odi Jẹ́ríkò ayé mi. A máa gba àdúrà sí Ọlọ́run gbogbo ohun tí ó jẹ́ odi Jẹ́ríkò nínú ayé wa kí Ọlọ́run kí ó máa wó lulẹ̀. Ẹ jẹ́ kí a máa dúpẹ́ ká máa yin Ọlọ́run lógo ká máa gbé e ga ká máa yin lógo. Ẹ jẹ́ kí a máa mú àwọn kókó àdúrà wọ̀nyí wá síwájú Ọlọ́run. Àwọn kókó àdúrà tí a máa fi gbàdúrà láàrin ìní sí ọjọ́ mẹ́jọ. Ẹ jẹ́ kí a máa gba àdúrà náà sí Ọlọ́run gẹ́gẹ́ bí ìṣe wa. Àwọn tí a bá ní àǹfààní láti kọ àwọn kókó àdúrà náà sílẹ̀ jẹ́ ká kọ sílẹ̀ àbí kọ sí ọkàn àyà wa lójoojúmọ́ láàrin ìní sí ọjọ́ mẹ́jọ. Ìyanu yóò ṣẹlẹ̀ nínú ayé wa. Gbogbo ìṣòro tó wà lọ́ọ̀kan wa tó dúró níwájú wa tí ṣùgbé síbẹ̀
tí kò jẹ́ kí a rí ire ayé wa, ọlọ́run yóò mú wọn kúrò. Gbogbo ohun tó jẹ́ ìṣòro nínú ayé wa tó ń dí wa lọ́wọ́ láti rí ire ayé wa, ọlọ́run yóò máa yanjú rẹ̀. Bóyá o jẹ́ ọkùnrin ni, ò ń wá ọkọ, ṣùgbọ́n ìṣòro kan wà láàárín ìwọ àti ẹni tí ọlọ́run ti yàn fún ọ, ọlọ́run yóò máa bá ọmọ kúrò ní orúkọ Jésù. Bóyá o jẹ́ akẹ́kọ̀ọ́ ni, o fẹ́ gba ìwé ẹ̀rí kan, ṣùgbọ́n ìṣòro kan wà láàárín ìwọ àti ìwé ẹ̀rí rẹ, ọlọ́run yóò ṣe ìyanu, yóò mú ìṣòro náà kúrò ní orúkọ Jésù. Bóyá o fẹ́ rin ìrìn àjò, fẹ́ lọ sí ìlú òyìnbó, ṣùgbọ́n ìṣòro kan wà láàárín ìwọ àti ìrìn àjò rẹ, mo gbàdúrà lónìí, ọlọ́run yóò mú ìṣòro náà kúrò ní orúkọ Jésù. Bóyá o tilẹ̀ wà nílé ọkọ, ṣùgbọ́n ìṣòro kan wà láàárín ìwọ àti ọkọ rẹ, odi Jẹ́ríkò ni, odi Jẹ́ríkò náà ọlọ́run yóò mú kúrò lónìí ní orúkọ Jésù. O wà nílé ọkọ àbí o ti ṣe ìgbéyàwó, ìwọ àti ọkọ rẹ wà, ṣùgbọ́n kò sí adùn nínú ìgbéyàwó yín torí kò sí ọmọ níbẹ̀, odi Jẹ́ríkò ni, ọlọ́run yóò mú kúrò lónìí ní orúkọ Jésù. O tilẹ̀ wà, ọwọ́ rẹ pé, ẹsẹ̀ rẹ pé, ohun gbogbo pé, ṣùgbọ́n ò ní iṣẹ́ lọ́wọ́, ò ń wo iṣẹ́ tó wù ọ́ lọ́ọ̀kan, ṣùgbọ́n ò ní àǹfààní láti rí iṣẹ́ náà, odi Jẹ́ríkò ni. Irú odi Jẹ́ríkò bẹ́ẹ̀, ọlọ́run yóò mú kúrò ní orúkọ Jésù. Àbò wà nínú ipò àìsàn, ò ń fẹ́ ìlera pípé, odi Jẹ́ríkò ni àìsàn. Irú àìsàn bẹ́ẹ̀, mo gbàdúrà lónìí, ọlọ́run yóò mú kúrò ní orúkọ Jésù. Gbogbo ọkàn tó ń gbọ́ mi lónìí, gbogbo odi Jẹ́ríkò ayé wa, ọlọ́run yóò mú kúrò. Ẹ jẹ́ kí àwa náà ká la ẹnu wa láti gbàdúrà ní àkókò yìí. Ká gbàdúrà sí ọlọ́run. Ọlọ́run ìyanu ni, ọlọ́run tó ń gbàdúrà ni, yóò sì gbàdúrà wa lónìí ní orúkọ Jésù. Torí náà jẹ́ kí a máa gba àwọn àdúrà yìí. Ìwọ ọlọ́run, wo odi Jẹ́ríkò ayé mi, sọ bẹ́ẹ̀ fún ọlọ́run. Máa gbàdúrà sí ọlọ́run pé ìwọ ọlọ́run, ìwọ ló mọ odi Jẹ́ríkò ayé mi, wá bá mi wó palẹ̀. Odi Jẹ́ríkò tí ọ̀tá ti gbé kalẹ̀ tí kò fẹ́ jẹ́ kí n rí ire ayé mi gbà, bàbá bá mi mú kúrò. Máa gbàdúrà sí ọlọ́run bẹ́ẹ̀, máa sọ fún ọlọ́run bẹ́ẹ̀, mú odi Jẹ́ríkò ayé mi kúrò. Pé orúkọ ọlọ́run lẹ́ẹ̀mẹ́ta, orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, kí hallelujah lẹ́ẹ̀mẹ́ta sí ọlọ́run. Kí o wá gbàdúrà yìí, sọ fún ọlọ́run pé palẹ̀mọ́ gbogbo ọ̀tá tí kò fẹ́ kí n dé ibi ayọ̀ mi. Sọ fún ọlọ́run, palẹ̀mọ́ gbogbo ọ̀tá tí kò jẹ́ kí n fẹ́ dé ibi ayọ̀ mi. Ire ayọ̀ mi ni mò ń wò lọ́ọ̀kan ni, ohun tí mo fẹ́ nìyí lọ́ọ̀kan, ṣùgbọ́n mi ò ní àǹfààní láti rí ìgbà torí ìdíwọ́ yìí, ìdíwọ́ tó wà láàárín mi àti ẹ̀bùn tí ọlọ́run fẹ́ fi fún mi yìí. Ìwọ ọlọ́run, palẹ̀mọ́ ìdíwọ́ náà, odi Jẹ́ríkò tó wà láàárín mi àti ire mi, Olúwa palẹ̀ rẹ̀ mọ́. Sọ bẹ́ẹ̀ fún ọlọ́run, gbàdúrà sí ọlọ́run, wá sọ fún ọlọ́run pé ìwọ ọlọ́run, ìwọ tó dìde ìrànlọ́wọ́ fún àwọn ọmọ Ísírẹ́lì, tó kọ́ wọn ní ọgbọ́n èyí tí wọn yóò lò láti wó odi Jẹ́ríkò lulẹ̀. Wọ́n á ń béèrè lówùúrọ̀ yìí, wá fún èmi náà ní ọgbọ́n, wá fún mi ní òye èyí tí wọ́n ó lò tí wọ́n fi wó odi Jẹ́ríkò tí kò jẹ́ kí n rí ire ayé mi gbà. Gbogbo tó ń dí mi lọ́wọ́, ọgbọ́n tí wọ́n ó lò láti fi wó odi náà, láti fi mú kúrò tí ń fi dé ilẹ̀ ìlérí mi, Olúwa fi fún mi. Sọ bẹ́ẹ̀ fún ọlọ́run. Sọ fún ọlọ́run pé tìkálára rẹ dìde fún ìrànlọ́wọ́ mi láti mú odi Jẹ́ríkò ayé mi kúrò. Olúwa, tìkálára rẹ dìde fún ìrànlọ́wọ́ mi láti mú odi Jẹ́ríkò ayé mi kúrò. Gbàdúrà sí ẹ̀sìn ọlọ́run, máa sọ bẹ́ẹ̀ fún ọlọ́run, máa gbé ọlọ́run ga, máa yìn lógo, máa sọ bẹ́ẹ̀ fún ọlọ́run. Sọ fún ọlọ́run, ọlọ́run, ká gbogbo àwọn ọ̀tá mi mọ́, gbogbo ọ̀tá tí kò fẹ́ jẹ́ kí n ṣe rere, bí o ṣe ká àwọn ará ìlú Jẹ́ríkò mọ́. Gbogbo àwọn ọ̀tá mi, ká wọn mọ́, ká wọn mọ́, ká wọn mọ́ gágá kí n fi gba ire ayé mi. Máa gbàdúrà sí ọlọ́run bẹ́ẹ̀,
máa sọ fún ọlọ́run bẹ́ẹ̀, sọ fún ọlọ́run pé mú gbogbo ìdènà tí kò fẹ́ jẹ́ kí n rí ire ayé mi gbà máa mú kúrò nínú ayé mi. Gbogbo ìdènà tí ọ̀tá ti dì sílẹ̀, gbogbo òkè ńlá, gbogbo ògiri, gbogbo odi ńlá tí ọ̀tá ti dì sílẹ̀ tí kò jẹ́ kí n rí ibi ayé mi, bàbá máa mú kúrò, alágbára mú kúrò, mẹ́ta lọ́kan mú kúrò. Máa sọ bẹ́ẹ̀ fún ọlọ́run, máa sọ bẹ́ẹ̀ fún ọlọ́run, sọ bẹ́ẹ̀ fún ọlọ́run. Gbogbo òkè ńlá, gbogbo odi Jẹ́ríkò, gbogbo wàhálà tí èṣù ti ta sí ọ̀nà fún mi tí kò jẹ́ kí n rí ire ayé mi gbà, máa mú wọn kúrò, máa mú wọn kúrò. Máa sọ bẹ́ẹ̀ fún ọlọ́run. Ní àkókò yìí ó wá dárúkọ kí ni odi Jẹ́ríkò ayé rẹ̀, ṣé àìrọ́mọbí ni? Sọ fún ọlọ́run, dárúkọ odi Jẹ́ríkò náà. Ó fẹ́ gba ìwé ẹ̀rí, ó sì ní àwọn wàhálà lọ́nà, odi Jẹ́ríkò ni. Gbàdúrà sí ọlọ́run. Ó fẹ́ rin ìrìn àjò àbò fẹ́ gba iṣẹ́ ayọ̀ kan, ṣùgbọ́n wàhálà kan dúró lọ́nà, ìṣùgbé ìṣòro kan sọ́nà. O ní láti kọjá ìṣòro yìí kó tó lè rí iṣẹ́ ayọ̀ náà gbà. Máa sọ fún ọlọ́run, mú ìṣòro yìí kúrò. Dárúkọ ìṣòro náà, máa sọ bẹ́ẹ̀ fún ọlọ́run, máa sọ bẹ́ẹ̀ fún ọlọ́run. Òun wá ọkọ àbó òun wá ọya, ṣùgbọ́n ìdíwọ́ kan wà láàárín ìwọ àti aya rẹ tí ọlọ́run ti pèsè fún ọ, àti ọkọ rẹ tí ọlọ́run ti pèsè fún ọ. Sọ fún ọlọ́run kó mú ìdíwọ́ náà kúrò kí o lè rí aya rẹ, kí ọkọ rẹ náà kó sì lè rí ẹ, kí ẹ lè padà ara yín. Máa sọ bẹ́ẹ̀ fún ọlọ́run, máa sọ bẹ́ẹ̀ fún ọlọ́run, máa ṣàlàyé bẹ́ẹ̀ fún ọlọ́run. Ọlọ́run tó ń gbàdúrà ni yóò sì gbàdúrà rẹ. Bóyá o ní ìdíwọ́ láti máa bá ọlọ́run sọ̀rọ̀, èṣù máa ń wá sínú ayé rẹ, ìdíwọ́ ńlá ni, kò jẹ́ kí o sin ọlọ́run déédéé. Sọ fún ọlọ́run kó mú ìdíwọ́ náà kúrò nínú ayé rẹ. Àbí ò ráyè láti sin ọlọ́run, òun kan ń dí ọ lọ́wọ́, odi Jẹ́ríkò ni. Bóyá iṣẹ́ ni, bóyá ìdíwọ́ kan ni tí kò jẹ́ kí o ráyè sin ọlọ́run, odi Jẹ́ríkò ni. Sọ fún ọlọ́run gbogbo odi Jẹ́ríkò bẹ́ẹ̀, kí ọlọ́run kó máa wó lulẹ̀, kí ọlọ́run kó máa wó lulẹ̀. Máa sọ fún ọlọ́run gbogbo odi Jẹ́ríkò tí kò jẹ́ kí o ní àlàáfíà, tí kò jẹ́ kí o rí àǹfààní láti sin ọlọ́run, kí ọlọ́run kó máa mú kúrò. Máa gbàdúrà bẹ́ẹ̀ sí ọlọ́run. Bóyá wà nínú àìsàn, ohun tí ọlọ́run ṣèlérí fún ọ ni wípé ní àlàáfíà, ṣùgbọ́n wà nínú àìsàn, odi Jẹ́ríkò ni. Gbàdúrà sí ọlọ́run, odi Jẹ́ríkò àìsàn, kí ọlọ́run kó mú kúrò nínú ayé rẹ, ọlọ́run kó fún ẹ ní àlàáfíà pípé. Máa sọ bẹ́ẹ̀ fún ọlọ́run. Ohunkóhun tó bá jẹ́ ìdènà nínú ayé rẹ, máa gbàdúrà sí ọlọ́run. Àìríjẹ ni, àìrímu ni, odi Jẹ́ríkò ni tí kò jẹ́ kí o ṣe kó dé kó rí ibi ayọ̀ rẹ. Gbogbo Jẹ́ríkò bẹ́ẹ̀, máa gbàdúrà sí ọlọ́run kí ọlọ́run kó máa mú kúrò nínú ayé rẹ. Máa gbàdúrà bẹ́ẹ̀ sí ọlọ́run. Ọlọ́run tó ń gbàdúrà ni yóò sì máa ṣe bẹ́ẹ̀ fún ọ, yóò gbọ́ àdúrà rẹ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ní orúkọ Jésù, mo gbàdúrà fún gbogbo ọkàn kọ̀ọ̀kan tó ń gbọ́ mi lónìí. Bàbá, gbogbo odi Jẹ́ríkò ayé ẹnì kọ̀ọ̀kan ní orúkọ Jésù, ẹ wá bá wọn mú kúrò. Gbogbo ohun tó jẹ́ ìdíwọ́ tí kò jẹ́ kí wọ́n rí ire ayé wọn gbà ní orúkọ Jésù, ẹ wá bá wọn mú kúrò. Láti wákàtí yìí lọ, ire ayé wa kó máa tẹ̀ wá lọ́wọ́. Ilẹ̀ ìlérí tí ẹ ti ṣèlérí fún wa ní orúkọ Jésù, bàbá ẹ mú wa débẹ̀. Gbogbo odi Jẹ́ríkò tó wà lọ́nà ní orúkọ Jésù, ẹ máa bì wó. Alágbára ẹ máa bì wó, torí pé ẹ mú wa wá sí ayé láti ṣe rere pẹ̀lú àwọn ìlérí tí ẹ ti ṣe fún wa ní orúkọ Jésù. Ẹ wá mú ṣẹ nínú ayé wa. Ire ayọ̀ wa ẹ jẹ́ ká kó máa tẹ̀ wá lọ́wọ́. Ẹ yà wá lẹ́nu. Gbogbo ọkàn tó ń gbọ́ wa ní wákàtí ọ̀wọ̀ ní orúkọ Jésù, ẹ yà ẹnìkankan lẹ́nu. Ẹ mú wọn dé ibi ilé ayọ̀ wọn, ẹ mú wọn dé ibi oríire wọn. Ìyanu wọn jẹ́ kó tẹ̀ wọ́n lọ́wọ́. Bàbá, ilẹ̀ ìlérí wa ẹ mú wa débẹ̀. Adúpẹ́pẹ́ ẹ ti gbọ́, adúpẹ́pẹ́ ẹ ti ṣe ní orúkọ Jésù Kristi Olúwa wa. Kí a tó máa mú ètò wákàtí ìyanu dúró, a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọwọ́ agbára rẹ̀ tó fi ń dì wá mú. Ó jẹ́ kí ètò mi kí ó ṣeé ṣe. Bákan náà ni a máa dúpẹ́ lọ́wọ́ olóòtú ètò KC Badru, a dúpẹ́ lọ́wọ́ yín. Bákan náà ni àwọn ẹnjìníà wa, àyìn lógo, àgbéyìnga o, Ọlọ́run wa, àwọ̀ agbára yín kó má ṣe fi wá sílẹ̀. Pẹ̀lú àwọ̀ agbára Ọlọ́run
a máa pàdé pẹ̀lú ayọ̀ àti àlàáfíà ní ọjọ́ mẹ́jọ. ìyá